Àkùkọ gàgàrà, àkùkọ gàgàrà, ó yá jẹ́ kí kékeré ó kọ, jẹ́ kí kékeré ó kọ. Àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ayé ò sí fẹ́nìkan ṣoṣo, jẹ́ kí kékeré ó kọ. Bó ti wù Olúwa ní ṣọlá ẹ̀yin ènìyàn. Bó ti wù Olúwa ní ṣọlá o ẹ̀yin àyànfẹ́. Ẹ má ṣì mí gbọ́ o ẹ̀yin àyànfẹ́, bó ti wù Olúwa ní ṣògo. Bólúwa bá fẹ́ polongo ẹ̀dá tó fẹ́ kéde rẹ̀ fáráyé gbọ́, òun ló mọ ọ̀nà tí ó gbé gbà, òun ló mọ ọ̀nà tí ó gbà yọ sẹ́ni tó fẹ́ ṣe lógo. Àpótí ẹ̀rí tó pa Úzà lọ́jọ́sí ló sọ Ebedi-Ódómù dolókìkí ènìyàn. Ní àárín oṣù mẹ́ta ó ti dolóríire, ó dolówó, ó dọlọ́lá, ó dọlọ́lá gidi. Ṣé ẹ rí iṣẹ́ Olúwa ọba? Ẹni ọba Dáfídì fojú ẹ̀gàn òun òṣì wò, ó wá dìlú mọ̀ọ́ká láàárín oṣù mẹ́ta. Ṣé ẹ rí iṣẹ́ Olúwa? Pẹ̀gànpẹ̀gàn má pẹ̀gàn mi mọ́ o, ọjọ́ ọ̀la mi á dára. Adeyinka Alaseyori, o kú oríire. Ìbàjẹ́ ènìyàn ò lè dáṣọ Olódùmarè dúró láéláé. O kú oríire. Ọlọ́gbọ́n dorí ẹja mú. Mo rí i pé o ò fọhùn, o dákẹ́ ṣiriṣiri bí omi inú kété. O kú ìfọmọ ènìyàn ṣe. Mo kí ọ. Kò tí ì pẹ́ rárá o. Kò ì tó 10 days. Wọ̀nà tọ́lọ́run mi gbà yọ sí ọ. Oní ìdúró ńlá gbẹjọ́ rẹ rò. O kú oríire. Oní ìdúró mi ẹ ṣeun. Oní ìdúró rẹ ṣeun. Ọba òkè ó gbẹjọ́ rẹ rò. Olúwa ó pòkìkí rẹ ò fáráyé. Ó mú ògo jáde nínú òfo. Olófo wá ń bínú ológo. Ìsọ̀rọ̀ ní gbèsì, ìsúnmúsí ní gbètè gangan. Ojú yíyá kò jẹ́ káwò kó tóbi lẹ́yẹ. Ìkà kò jẹ́ kọ́mọ paramọ́lẹ̀ ó dàgbà léjò. Ẹ wo bí ìwà ẹ̀tàn gbé wa dé ẹ̀yin àyànfẹ́. Kí ló dé? Kí ló dé ẹ̀yin àyànfẹ́? Kí ló ń ṣẹlẹ̀ lágbo Kìrìsìtẹ́nì? Kí ló dé tá ò fẹ́ràn ara wa? Àwọn tí ń bẹ nínú ayé wọ́n fẹ́ràn ara wọn, wọ́n ń bára wọn ṣe pọ̀. À ń tanra wa jẹ, à ń fẹnu bara wa jẹ́. Láàárín àwọn kèfèrí, à ń fẹ̀kọ́ tọná fúnra wa, à ń yẹ̀yẹ́ ara wa, à ń bára wa jà lódìlódì. Ta ló mọ̀ ọ́n ṣe jù kó wá wí? Ta lọlọ́gbọ́n ayé kó wá sọ? Ta ni Mr. and Mrs. Noel kó jáde sí gbàgede káyé orí? Ìgbà àtàsìkò oníkúlùkù wa ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́. Kí ló dé tá a wá ń bínú àkúnlẹ̀yàn? Ẹ̀yin irọ́ lórí irọ́, ẹ̀yin irọ́ kiri bí àpò ẹ̀wà. Ẹ̀yin irọ́ lógúnlógún, ẹ̀yin irọ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹsẹ̀ mi mímọ́ doníwàkiwà. Ṣé ẹ ráyé ṣó dáa? Ìgbà wo gan-an lẹ ò ní pánú ẹ̀mí? Nítorí irọ́ tí ń bẹ lọ́fun tó aṣọ fún. Kí ló dé Kìrìsìtẹ́nì? Kí là ń bá ká? Kí là ń bá kiri? À ń ṣera wa, à ń kọ̀ǹdẹ́ẹ̀mù ara wa. A ti gbàgbé pé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé. Onígbàgbọ́ òdodo, ẹ̀tọ́ òṣùwọ̀n, ẹ jẹ́ ayé tanra wa. Àwọn àyànfẹ́ là ń bára wa jẹ́. Àwọn àyànfẹ́ là ń bára wa jẹ́. Ẹnì kọ́kọ́ ò bà wá jẹ́. Ẹni tó tará ilé rẹ̀ lọ́pọ̀ kò ní ìrà ní ọ̀wọ́n gógó. Ó dá mi lójú àmọ́ bí t'Aláṣeyọrí kọ́. Ẹ jẹ́ ayé hùwà bí òpè. Ẹ jẹ́ fẹ́ràn ara wa ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Adeyinka Alaseyori, ó ti ṣàṣeyọrí náà. Ìràwọ̀ rẹ ò ní wokun láéláé láéláé. Ojú àṣà kì í ríbi, tàwòdì òkè kì í rọ̀ràn. Ojú rẹ ò ní ríbi, etí rẹ ò ní gbọ́bi,
òkè òkè lẹyẹ ń fọhùn, iwájú iwájú lọ̀pọ̀ ẹ̀bìtì ń ré sí, iwájú iwájú ló máa lọ lọ́lá olúwa, ìgbéraga ò ní gbé ọwọ́ bí ẹ̀wù. àkùkọ